nǹkan tó ṣẹlẹ̀ nínú Koleoso season 3 part 12 ẹfun ló fà ẹfun la máa bù so òun ló lọ wá wàhálà wà nínú ilé wa ẹfun ó ti gentle láti jọ ìbòsórí èlé tó dálẹ̀ last yìí ó yẹ káwọn èèyàn wọ́n máa wá sọ pé is the woman ni mo ń kọ́ sí rọ́bìsì ìwọ lọ fa wàhálà wà nínú ilé oṣó ní ìta síláàsì gbogbo ẹ̀yin fẹ́ǹsì àrẹ́sì ẹfun ẹ mú ọmọ ẹfun ó lọ sí ọmọ ìwọ lọ fa wàhálà wà nínú ilé wa ní season 3 ọmọ ìwọ lọ fa bìrìsì ìwọ lọ jẹ́ kí nǹkan sí oṣó wa dé wo orí rẹ̀ wò ẹ̀yin fẹ́ǹsì ẹ máa dáàgì ẹ̀ bí jẹnẹrétọ̀ kékeré ọ̀gbádùn ni. ẹ̀yin olólùfẹ́ Koleoso tó ń gbọ́ mi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi ohun Oṣóbọ́lá lẹ gbọ́ tán nísìn wọ́n sọ wípé ẹfun ló fa wàhálà ní season 3 part 12 ẹ jọ ṣé lóòótọ́ ni Oṣóbọ́lá ń sọ ẹ jẹ́ kí a rántí o pé Oṣówándé náà fa wàhálà pẹ̀lú principal ní iléèwé lọ́jọ́ kìíní àná principal yìí dẹ̀ ni bàbá Richard tó bá jẹ́ wípé ẹfun gan gbìyànjú láti gba ọ̀rẹ́ rẹ̀ Tọ́lání kúrò nínú páńpẹ́ ayé tí a de ìṣẹ̀dá ẹ̀ mọ́ Oṣówándé àti principal iléèwé ẹ̀ wọ́n sì máa bára wọn fàjà káàdì ṣẹ̀dẹ̀ tún rántí wípé Koleoso náà dá sí nígbà kan Koleoso dá sí o nígbà tí Oṣówándé tú ìkan lára àwọn ọmọ iléèwé tí principal ń pa lẹ́yọ kọ̀ọ̀kan fi ṣe ètùtù ogun ni ṣá lójoojúmọ́ nínú ilé Koleoso àmọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ ní part 13 Koleoso ìjẹ́ àti pàdánù Oṣówándé bí ẹ má tún gbàgbé wípé Koleoso ti fi àdá tí ò lẹ́rọ̀ ṣá Richard ọmọ principal lọ́wọ́ ogun dé ẹ̀yin èèyàn ìdílé Koleoso ò ní gbà principal náà yóò bínú tán tí ó bá pàdánù ọmọ kan ṣoṣo tí ó bí Koleoso season 13 kí ló fẹ́ ṣẹlẹ̀ ìgbà wo ni ó jáde ẹ̀yin olólùfẹ́ Koleoso ìjẹ́ ẹ tiẹ̀ fẹ́ kí fíìmù Koleoso tán àbí kán máa ṣe lọ fún wa kí lè dẹ̀ tún rò sí ọ̀rọ̀ Oṣówándé ìjẹ́ yóò jẹ́ ìpè ọ̀run tàbí tàlàyé nínú part 13 Koleoso ẹ fún mi ní ìdáhùn sí ìbéèrè méjì yìí ní comment section ní wákàtí yìí kò tíì sí ọjọ́ tí a dá fún part 13 Koleoso láti jáde àmọ́ kí ẹ bá lè jẹ́ lára ẹni àkọ́kọ́ tí yóò mọ ìgbà náà ẹ tẹ subscribe button láti tẹ̀lé mi ẹ̀yin olólùfẹ́ Koleoso mo rí yín náà o.